Africa Content TV. Títọ́ bẹ̀rẹ̀ lágbára ṣàgbára wọn lè bẹ̀rù. Òótọ́ fẹ́ múlẹ̀ yìí lágbára ìdìbò ara ẹ̀kọ́ tí ń bá bẹ̀rẹ̀ ṣàgbára wọn lè bẹ̀rù. Mo sì ń bọ̀ níbẹ̀ o. Òótọ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí lágbára ṣàgbára wọn lè bẹ̀rù. Ṣé tá a bá jọ ọwọ́ ṣọ̀tọ̀tọ̀ tán náà ṣàgbá àwọn lè pèrò. Mo ṣe ń bọ̀ níbẹ̀ ẹ̀ o. Tí ń gbẹ́ jáde tán, mo ní ẹ̀rẹ́ mo ń bọ̀ níbẹ̀ ẹ̀ o. Òun bá sùn tí lórí ijó. Gbogbo tá a fẹ́ sọ. Tẹ́lẹ̀ òkun ilẹ̀ ọ̀gbọ́n ẹ̀kọ́ ó gbọ́dọ̀ lẹ́yìn o. Báà èkúté tá a bá gbé gàrí fún ojúmọ́ lábẹ́ sọ́wà. Èkúté tá a bá gbé gàrí síwájú ẹ̀ tó bá tọ́ mú tó kí tó lẹ́nu dídí lòún fẹ́. Èkúté tá a tún sọ pé óyá náà wọ̀nyí ní gàrí lẹ̀ elùbọ̀ rèé ó tún pọ̀rí ó kí ó lẹ́jà dídí lòún fẹ́ ojúmọ́ ẹ tí mo pe ọlọ́kanjú àlè èkúté ẹ̀yìn ara mi. Ṣé gbogbo tá a ṣe jú wá lábẹ́ máa ròyìn ala bí ó ṣe ṣe ohun tó ń fẹ́ bẹ̀rẹ̀ yìí ṣàgbá àwọn lè pè ó. Tá a bá bá rìn, tá a bá gbé mi, tá a bá rí òun gbé lọ lábàárà, tá a bá sún mélòó ọkùnrin òpóró wá ṣàgbára wọn lè pè ọ́. Ẹ̀dá wọ́n ní ìfìyìnlẹ̀ ẹ̀kún. Wọ́n ní wọn láàmú dàbí wọn kí ìfìyìnlẹ̀ ẹ̀kún ní àlọ́bíà. Tí màálẹ̀ tó bá mú nílẹ̀ àgàtà. Ṣé Paso ọjọ́ ẹ̀dá alábí ọjọ́ ẹ̀dá ni ó? Paso Las Vegas, Paso àríyá. Ibi tá a bá fẹ́.